ìdánilẹ́kọ̀ọ́ ẹni kúrò àkókò náà tó bèèrè bèèrè nìkan báwọn máa lè mú àwọn ìgbà. Mo gbọ́ kí ló ní pé tí màá bá ṣe mistake lórí ìrìn ìyá wọ́n sì ti sùjú nǹkan tó pé ká má bàa ṣe àṣìṣe ní káwá bá mọ̀ pé wọ́n ti ṣe àṣìṣe. Béèrè mi ni pé ṣé a máa rò lé lórí ìjókòó tí ẹ bá ti lọ sí sùjú bí àyè máa lọ sórí ọmọ sórí ìdúró lẹ́yìn sùjú nǹkan ṣá máa rò lé síbẹ̀ tí wọ́n máa tó wá bá wa ní. Ẹni pé lórí pé wọ́n ṣe mistake náà lórí ta wọ́n máa ní wọ́n fi hàn pé kò bùkátà sùjú sáà. Alhamdulillah, ìbéèrè alákọ̀ọ́kọ́ àwọn bàbá wa àwọn màmá wa tí wọ́n ti kú lórí pé afurama látara àdánilẹ́kọ̀ọ́ wa yìí kó ṣeéṣe kí wọ́n ti ṣe nǹkan kan nínú nǹkan tí máa ba ìsìláàmù jẹ́ orí rẹ̀ wọ́n sì kú lé lórí. Báwo lọ́wọ́ tí wọ́n ti ṣe rí tó bá di lọ́la gbẹ̀ngàn kìíyà? Ṣé a lè máa tọrọ àforíjì fún wa? Tá a lè máa ṣàdúrà fún wa? Torí pé Olúwa ni ma kana lin-nabiy wal-ladhina amanu an yastaghfiru lil-mushrikeen min ba'di ma tabayyana lahum walau kanu uli qurba min ba'di ma tabayyana lahum annahum ashabul jahim. Kọtọ sáà Nabi sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ ni kọtọ sáà olùgbàgbọ́ òdodo pé kí wọ́n máa tọrọ àforíjì fún àwọn ẹni tó jẹ́ ọ̀ṣẹbọ wọn ìbá jẹ́ mọ̀lẹ́bí wọn lẹ́yìn ìgbà tó ti hàn sí yín pọ̀ máa ná ni wọn. Ìgbà wọn ni máa hàn sí yín pọ̀ máa ná lẹ́yìn wọn náà ní kéèyàn kú lórí bí ó ti ṣe dáa kó kú ní kèfèrí ó ti dájú pọ̀ máa ná ni ẹ gbọ́dọ̀ tọrọ àforíjì fún. Àwọn bàbá wa àwọn màmá wa tó ṣe pé wọ́n ṣe wá àwọn àṣìṣe wọ̀nyí wọ́n ti kú kò sí tàbí ṣùgbọ́n ní tó ṣẹlẹ̀ kìí ṣe yí padà. A sọ pé wọ́n kú lórí àṣìṣe pé wọ́n ti bà ìsìláàmù wọn jẹ́. Àmọ́ tiwa ni wípé a ò ní jẹ́ ẹni tó ṣe wípé a mọ̀ pé wọ́n lọ́ máa ná àṣẹnu wa dédé síbi torí pé tilka ummatun qad khalat laha ma kasabat wa lakum ma kasabtum wa la tus'aluna amma kanu ya'malun. Àwọn eléyìí ti lọ tí wọ́n ní tí wọ́n ṣe níṣẹ́ tí yín ní tẹ́yìn náà ṣe níṣẹ́ àwọn nífi tí wọ́n bí kálukú ní ọ̀jẹ̀jọ̀ tiẹ̀ ṣùgbọ́n ọ̀gbọ̀dọ̀ ṣàdúrà fún torí pé bàbá rẹ tó kú lórí pọ́lì nǹkan mọ́lẹ̀, bàbá rẹ tó kú lórí pé sọ nǹkan rọ̀, bàbá rẹ tó kú lórí pé pọ̀fọ̀ ọmọ tí ń ṣe dáadáa, ọmọ tí ń ṣe dáadáa. Ẹ lè sọ pé àlàyé irú ìmọ̀ yìí kò tí ì sí nígbà yẹn ọ wà dáadáa nítorí pé àwọn àǹfààní táwọn jẹ́ àǹfààní táwọn náà jó ń kàtàkàtà tí ń ṣe àwọn èèyàn lọ́nà ń gbà àwọn náà ní sáláì máa takọ ẹni tí máa ń sọ ẹni tó lè ba ìsìláàmù jẹ́ táwọn náà mọ̀ pé mẹ́ta wọn ló ń darí. Àwọn bàbá rẹ̀ màmá rẹ̀ náà sì gbọ́ àwọn pé káfá yìí lọ bá wa láàmú àwọn náà gbọ́ pé nǹkan táwọn ń ṣe ọ̀dà nítorí pé lèmáàmù kan ó gbé nǹkan kan wọ mọ́ṣáláṣí ó rì malẹ̀ gbàtọ́ wá rì malẹ̀ wọ́n á béèrè pé kí lẹ́yìn rì malẹ̀ nu mọ́ṣáláṣí ó ní awọ́rò báwò tí lè tajà ní mọ́ṣáláṣí ni ó ní lèmáàmù lọ́jọ́ mọ́ṣáláṣí lèmáàmù mọ́ṣáláṣí ńlá òun ló fáwọn ní àṣírí tí ànábì wà ní ẹjọ́ tó lóde tí ẹjọ́ dá nǹkan kan mà ní àwọn kan wá tako ìmáàmù pé ń tẹ̀sí ọ̀dà sẹ́mo pé ọlá apáwọn kan tako nísìn ọ̀nà mélòó jàmọ́ òpin sí jàmọ́ òpin sí méjì. Àwọn kan pè tó ṣe dáa pàápàá jùlọ bàbá ìmáàmù ìlú lónìí kí wọ́n ṣe bẹ́ẹ̀. Àwọn kan pè kọ́ bá jẹ́ ìmáàmù ìlú sànàbì bí gbogbo ògbà ṣe wà nù. Àwọn èèyàn máa ń rẹ́ni ṣàlàyé òdodo ṣùgbọ́n ẹni tí èèfẹ́ ni máa pọ̀ lónìí náà sẹ́ni tó fòdodo lọ́pọ̀ jù rárá ẹni tó fẹ́ bàjẹ́ lọ́pọ̀ jù ṣùgbọ́n wọn á sànú ẹ̀sìn rẹ̀ làwọn eléyìí fi ń gbódodo náà fi ń tẹ̀lé làwọn tọ́ náà fi gbódodo náà fi tẹ̀lé làwọn tọ́ náà fi gbódodo náà fi tẹ̀lé. Ó lè jẹ́ pé èèyàn tó wà ń di òdodo lónìí ọ̀pọ̀ ju tàná lọ adúpẹ́ fún Allah
ṣùgbọ́n gbogbo ìgbà lọ́lẹ́ni tí máa ń sòdodo ṣùgbọ́n àwọn èèyàn fẹ́ tẹ̀lé ni torí ẹ̀ irú àwọn bàbá tán kú lórí pọ́ bàbá mi kú nísìn ibà àpótí ògùn lẹ́jọ́gún lọ́dọ̀ rẹ̀ abẹ́ẹ̀ bàbá mi kú ajogún àpótí aṣọ lọ́dọ̀ rẹ̀ àwọn bàbá mi àpótí ògùn lọ́mọdégún lọ́dọ̀ ṣẹfẹ́ sọ pé kò mọ ti ń ṣe ni ọmọ ti ń ṣe náà wọ́n tún pa àdírẹ́sì sóògùn kọ̀ọ̀kan lára wọn lélẹ́yìí ó ń dè ní tó tó bá fi nàyà yọ yí àgbẹ̀kù ni ókè sí wọn máa ń tán ṣe wọn máa ń tán ṣe ṣe nígbà yẹn náà wọn rẹ ń tọ́ mọ̀ sọ fún ọ pé mọ̀ ṣe ẹja wọn díẹ̀ wọ́n tako Islam eléyìí ìjọba wọn ní àwọn ní màmá tó yẹ pé irú àwọn nǹkan tó lè ba Islam yìí jẹ́ púpọ̀ ni wọ́n máa ń ṣe wọn sì tí kí làwọn lè ṣe tẹ́ bá dé ọ̀dọ̀ màmá yín tẹ́ bá wà pẹ̀lú màmá yín ẹ máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lú ahọ́n tó lẹ̀ ẹ sì máa bẹ Allah kó jẹ́ kí wọ́n gbọ́ kí wọ́n gbà tí yín ní kẹ́ wí ẹ lè fagbára mú wọn ẹ má gbàgbé pápọ̀ lẹ̀ ti síwájú fún kálukú ẹni tí ó wọ àlùjánnà ẹni tí ó wọ náà ṣùgbọ́n àwa fẹ́ gbìyànjú kó ló wá bá sí wọn lọ́mọ àlùjánnà àwa máa sọ̀rọ̀ tó lẹ̀ màmá yín ò lè burú nínú àìdá wọn kó tó ti Fíráùn ẹ̀yin náà sì lè dá nínú dáadáa tẹ́ wà kẹdà tó ànábì Musa àti ànábì Harun ìgbà tó lọ hàn ànábì Musa àti Harun sí Fíráùn náà tọ́jọ́ dára àgbà kí ló lọ́wọ́ faqula lahu qawlan layyinan la'allahu yatadhakkaru aw yakhsha olúwa ní ọ̀rọ̀ tó lẹ̀ ní kẹ́ ẹ bá sọ báyà yọ ọ̀rántí báyà yọ bẹ̀rù Allah torí ẹ̀ àwọn ọ̀gbọ́dọ̀ jẹ́ni tó le pé màmá sẹ́fẹ́ wọn náà ẹ wọn náà ẹ má sọ bẹ́ẹ̀ máàmì nǹkan tẹ́ ń ṣe yìí ọ̀tà pẹ̀sì tẹ́ fílẹ̀ ìbẹ̀lẹ̀ rí wà sẹ́nu pàwọn náà bá ti ṣe gbà lọ́dọ̀ yín olùwọ́ tó sànù wa pẹ̀lú nǹkan tá a mọ̀ yìí a sì ní rí kótó ọ̀fọ̀ ká gbẹ ẹ lẹ̀ fún yín ká ní kẹ́ wọ́ bẹ̀ kẹ́ sóríire káwọ́ sóríire kájọ wà lìjánà ẹ rí pé màmá ó lè má kọ́ wájú yín àwọn tẹ́ bá kó wájú àwọn òrònú sí nǹkan tẹ́ ń bá wọn sọ pàápàá jùlọ ìwà ahọ́n tẹ́ ń fi bá wọn sọ. wọ́n ní màmá àwọn kú àmọ́ ń kọ̀ láti wọ́n kù wọ́n lọ chọ́ọ̀chì tí wọ́n lọ wọ́n láwọn lọ ṣàdúrà fún ìṣọ́ àti ààbò fáwọn ọmọ àwọn màmá yín wọn ò ní ìgbàgbọ́ nínú chọ́ọ̀chì ni wọ́n lọ chọ́ọ̀chì wọ́n ní ìgbàgbọ́ náà ibi tí wọ́n gbà pàdé àti gbà màmá yín èsè mùsùlùmí wọ́n sì kú lórí tí èsè Islam àfi tí ẹ bá mọ̀ pé láàrin ìgbà tán kò ń chọ́ọ̀chì sígbà tán kú wọ́n padà sẹ́sìn Islam àìjẹ́ bẹ́ẹ̀ wọ́n kú ní kèfèrí nù bẹ́ẹ̀ ni àdìsí Ànábì sallallahu alaihi wasallam sọ inna ahadakum la ya'malu bi'amali ahli al-jannah hatta ma yakunu baynahu wa baynaha illa dira' fayasbiqu alayhi al-kitab faya'malu bi'amali ahli an-nar fayadkhulaha dájúdájú ààrẹ nínú ẹni tí wọ́n máa ṣiṣẹ́ ọmọ àlùjẹ́nà tó bí wàá jẹ́ pé ń tọ́sẹ́kù láàrin rẹ̀ sí àlùjẹ́nà kò ju ìgbọ̀n ọkàn lọ àkọọ́lẹ̀ ọba gbà wájú máa lọ ní ọba ṣiṣẹ́ ọmọ aná ní ọba padà wọná torí ẹ̀ ó yẹ kí a máa báwọn òbí wa sọ̀rọ̀ òdodo pẹ̀lú ahọ́n tó lẹ̀ lóòótọ́ àwọn wọn bí wa ṣùgbọ́n wọn náà àdúrà wọn lọ́gbà torí pé gbogbo òbí tó bá bí ma wọ́n máa ṣàdúrà kọ́ mọ́ jù lọ nínú gbogbo nǹkan kọ́ mọ́ jù wa kódà náà àgbọ́yé ẹ̀sìn kọ́ mọ́ jù wa lọ kọ́ mọ́ sẹ̀láyé ń dá àmà fún wa nítorí pé ara àǹfààní bíbí ta bí ọmọ nù so ká máa ṣàlàyé òdodo fáwọn òbí wa a kì í ṣe Islam ká tún ṣe nǹkan míì pẹ̀lú ẹ̀ àfi kí nǹkan míì kọ́ gba Islam sọ Islam kì í gbà nǹkan míì sọ̀rọ̀ ẹ lọ́dọ̀ yẹn ẹni tó lọ church tí ń lọ ṣàdúrà ní church kò sí Islam nítorí pé wọ́n gbàgbọ́ pé àdúrà ò lè gbà ní Islam kì í sọ̀nà fún un bọ́yá ó ṣe é ṣe kọjá pé irú màmá ẹ̀ wọ́n yìí ṣe mùsùlùmí tẹ́lẹ̀ náà ọkọ tí wọ́n ní ló jẹ́ kó wọ́n máa ṣe Islam ó sì ṣe é ṣe kọjá pọ́kọ wọn ti kú ọ̀pọ̀lọpọ̀ irú àwọn obìnrin báyìí tọkọ wọn bá kú wọn tó máa padà sẹ́sẹ̀ àárọ̀ irú ẹ̀ ló ṣe jẹ́ ike Olúwa kò fún pé kó fẹ́ ẹlẹ́sìn kìrìsìtẹ́nì àbí Yahudi kò fún lọ́lá lórí pé kó fẹ́ mùsùlùmá o kò pé kó fẹ́ Nasraniya àbí Yahudi yàpọ̀ lọ́lá ju mùsùlùmá lọ ó lóun gbà kó fẹ́ wọn ṣùgbọ́n kó fẹ́ mùsùlùmí lọ́lá jù torí pé àlè fi mùsùlùmí káfí wẹ́n tí èsè mùsùlùmí tó bá ti mọ̀ yín pé tí wọ́n bá ti fẹ́ Yahudiya àbí Nasraniya wọ́n gba stẹ́rìn mọ́ lọ́wọ́ yóò di pé omi tukọ̀ yóò sọ gbogbo ọmọdé kan ni yóò sọ wọn náà di
kiri yó ọbẹ̀ tà lọ fẹ́ mùsùlùmí rẹ̀ o eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ màmá yín kò sí náà jẹ́ màá ṣàdúrà wọ́n ní ẹni tó jẹ́ pé ilé oníyàwó lọ́lọ́ títí tó fi kú sáà máa ṣàdúrà bákan méjì ẹni tó lọ sílé oníyàwó àmọ́ tó ṣe pé gbogbo nǹkan sọ fún gbígbàgbọ́ ló ń gbàgbọ́ onítàn ti di kèfèrí kọ̀lẹ́tọ̀ sí kẹ́ ṣàdúrà kọ̀lẹ́tọ̀ sí kẹ́ ṣàdúrà ẹni tó yẹ pé ń lọ sọ́dọ̀ wọn ọgbà wọn gbọ́ lọ́kàn máa pàdánù sọ láti 40 ọjọ́ ní gbogbo ìgbà tó bá ti lọ ọ̀dọ̀ wọn ọ̀yọ́kùrùn nínú Islam ṣùgbọ́n ẹni òfò tí ń ṣòfò sọ láti lójoojúmọ́ ni màmá tí àbí bàbá yín tẹ ní ó kù yìí ẹni máa ń lọ sọ́dọ̀ yín àwọn òkò yìí lọ tó fi kú kọ̀gbà wọn gbọ́ ní lọ tó fi kú ní tó súnmọ́ ni kọ́ gbà wọn gbọ́ àwọn sì ni ẹni tó sọ̀rọ̀ tó jò ń kù ẹ wá ní kọ́ sòótọ́ bí bàbá yín màmá yín ṣe ń dá sáà kò sínú ẹni tẹ́ ṣàdúrà fún eléyìí ìjọba oṣù jẹ́ wọ́n ní téèyàn bá ti wá sọ̀kan nínú àwọn nǹkan wọ̀nyí tó fẹ́ túbá téèyàn ó tún wẹ̀ padà sínú ẹ̀sìn Islam bẹ́ẹ̀ ẹni tó wá ti ṣe nǹkan kánú nǹkan yìí tó fẹ́ túbá pàápàá ẹni tó ṣẹbọ sí Allah yóò tún wẹ̀ padà yóò wí gbólóhùn ṣàhádà yóò padà sínú ẹ̀sìn Islam àwọn ìyókù yẹn tó bá ṣe ó ti tó kọ́ sọ pé amantu billah kí Islam rẹ kó sì dọ̀tun amantu billah Islam rẹ dọ̀tun ṣùgbọ́n ẹni tó bá ṣẹbọ nínú gbogbo nǹkan yìí yóò tún wẹ̀ padà sínú ẹ̀sìn Islam wọn náà wọn ń lo hijab alhamdulillah ṣùgbọ́n pọ̀ táwọn kọ́ ní yunifásitì ó ní í ṣe pẹ̀lú nursing aṣọ tó sì ní káwọn máa wọ̀ aṣọ máa ń bẹ́ẹ̀ ṣòbó làwọn ti fẹ́ ṣe so ẹ̀yin náà mọ̀ pé kìí ṣe nítorí pé mo fẹ́ kẹ́kọ̀ọ́ ìgbàláyè wá wà kátàkù fún Allah kò sí gbàláyè lè pàápàá jùlọ ẹ̀kọ́ tó sọ pé fẹ́ kọ́ ni tí wọn náà fẹ́ kọ́ nítorí Islam àwọn fẹ́ kọ́ nítorí owó nítorí pọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ń kọ́ medicine àwọn tó ń kọ́ nursing àwọn lè máa sọ pé àwọn mùsùlùmí kéré ní fíọ́ọ̀dù yẹn láti ìjọ tí a ti máa ń gbọ́ràn àìmọye set làwọn ọmọ tó ti jáde tó ń jáde ní medical doctors oríṣiríṣi specialization tó ń jáde ní nurses lọ́tọ̀ọ̀tọ̀ university ààrórí pàǹtà ń ṣe fáwọn mùsùlùmí náà ẹlẹ́nkan torí Islam àìmọye wàhálà lẹ fún wa táǹbà yín dá sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣòro táǹfojú wí ní ọ̀pọ̀lọpọ̀ ìṣòro nítorí kẹ́kọ̀ọ́ yẹn lè bá rọrùn fún yín káwọn olùkọ́ tán gbégi dínà kẹ́ máa múra bí Islam ti ṣe wí káwọn náà lè mọ̀ wọn ara wọn ṣùgbọ́n ẹ̀yin lẹ mú jákulẹ̀ bá wa lọ́pọ̀lọpọ̀ ẹ̀yin náà ń jáde ní sùkúl àárín tẹ̀sí fún Islam àárín tẹ̀sí fún mùsùlùmí abẹ́yìn rí ọ̀pọ̀lọpọ̀ owó ni wọ́n wọ́ tó bá bẹ̀rẹ̀ ṣẹ́ ní abúlé wa yìí díẹ̀díẹ̀díẹ̀ ẹ̀gbọ́n kó náà tún ti jápa ó ti lọ lu òkè àbí ẹ̀kọ́ owó lẹ̀ wá ẹni tẹ́ fẹ́ máa lò lẹ́yìn náà wá tòun bá táwọn yìí sì ṣe bàtà ẹ̀ lè máa lò wá bà torí ẹ̀ tẹ́ bá sìn sí àfẹ́sìn Islam Allah ó sì ọ̀rọ̀ yín níbẹ̀ tó ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀yin náà wà sincere fún Islam ẹ̀ wà sincere fún Islam torí di eléyìí ẹ̀ rí i pé gbogbo àwọn ẹ̀kọ́ yìí nítorí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn wò kọ́dọ̀ òyìnbó làwọn ti gbà bóyìnbó ṣe ń ṣe nígbà tó gbé wá làwọn ń fẹ́ kọ́ sẹ́kù òyìnbó lọ òyìnbó sẹ́kù lórílẹ̀‐èdè wa àti ìlómìnira tó pé kúrò lọ́wọ́ ìmúnisìn òyìnbó iná ló túmọ̀ sí pé tí ọba ti sọ òyìnbó wọ́n máa wò pọ̀ lájú àdúrú rẹ̀ gbóyìnbó àwọn èdè àlùjànnà ni àbẹ́rẹ́ màbẹ́ tó torí òyìnbó mú wa sìn gidigidi náà lọ́pàá ló fi jẹ́ pé wọ́n ní ìsìn pé bọ́mọ rẹ̀ sọ Yorùbá lé gbogbo tí wọ́n rí ọmọdé subhanallah gbogbo orúkọ gbèdè ẹlòmíì amúsílẹ̀ wa gbọ́ kàtì ẹ̀fà jáde ọmọ tí ò ní gbèdè tiẹ̀ gbogbo ẹ̀ tó bá ń pàkìtì yẹn kó lè rí sẹ́ni ara àwọn tó mọ̀ wò torí wọ́n fẹ́ fàya tí wọ́n ò rí sẹ́ torí akramakumullah sẹ́ni bóyá ìbò ṣe fà wọn sísẹ̀mù yẹn lẹ̀ lọ́sẹ̀kù wọn à lè takò nítorí pé atẹ́gùn tó yìnbó bá ń fẹ́ sí fèrè níbí ló ti ń jáde sẹ́mi tó tó máa ń wọ hijab tó ń fi kọ́ nọ́ọ̀sìn wọn ò ní máa bẹ́rẹ́ gùn yàn bẹ́ẹ̀ ni àbí ẹ̀kọ́ wọn ò ní mú mi fàṣálà rẹ̀ lára torí ẹ̀ náà ṣe jẹ́ anti-Islam
so intanṣe tó ṣe náà wọ́n ṣe purposely ni pé ṣé bó òyìnbó ló mú wa òyìnbó yìí ló sì mẹ́sìn ọmọlẹ́yìn Paul wá so àwọn táwọn tó ọmọlẹ́yìn Paul nìkan ló yẹ káwọn máa kọ́ torí rẹ̀ wọ́n wá máa ṣe àṣesúni fáwọn ọmọ mùsùlùmí ẹ gbọ́dọ̀ múra báyìí tí Islam ti yàn gbà kẹ́lẹ́ bá fi ìkórìíra bẹ́ẹ̀ ṣe sí yín kẹ́ fi pẹ̀kọ́ yẹn tì torí àfẹ́kẹ́ pàtì ẹ̀yin ọmọ ta wọn láyà ni lódì wọn bẹ́ẹ̀ sí lágbára mọ́ ẹ máa múra tọmọlúwàbí eléyìí tí ò ní tàbùkù yín kódà tó fi dórí ọkùnrin tọkùnrin bá ń kọ́ mẹ́tìsìn wọ́n lè ní kọ́ lọ fárùn gbàdà ẹ̀mọ́ya àwọn ọmọ ló tuntun gbẹ́rù kéèsì yẹn wá ìgbẹ́torí sẹ́mi pé ń gbà yẹn kò ní jẹ́ kó rálá rẹ̀ dáadáa gẹ́gẹ́ bí jẹ́ pé òrùngbò ní jẹ́ kí sọ́jà náà mọ̀ máa ta bẹ́ẹ̀ ni àwọn ẹ̀kọ́ tó gbogbo ẹ̀ ní England kú mọ́ sọ́jà dárùn gbà sí ọlọ́pàá dárùn gbà sí ẹ̀yin tí ẹni ẹ fẹ́ jọ wọ́n ẹ̀yin alájọ dúdú làálù ọjọ́ ló ti ṣe jẹ́ ọlọ́run ọmọ àwọn ṣe yahoo yahoo àwọn ajẹ́ni tí ń takò wọn lórí ìwà burúkú yìí ọmọ wa sálẹ̀ títí wọn bá padà débò ní káwọn sí àkọ́kọ́ dandan ni lórí wa pé ká kọ ìwà àbàjẹ́ tábà rí pé èèyàn ń hùwà àbàjẹ́ tábà lè fọwọ́ kọ̀ anábìíní tábà lè fọwọ́ kọ̀ ká fọ̀rọ̀ ẹnu kọ̀ tábà lè fọ̀rọ̀ ẹnu kọ̀ ká fọkàn kọ̀ ká fọkàn kọ̀ ìbàjẹ́ lèyí tó lẹ́jù nínú gbàgbọ́ tí wọ́n bá dágun lásán ni tí ń ṣèbàjẹ́ tèmi náà dágun lásán àwùjọ gbàjẹ́ gan lọ́gbàjẹ́ ju bẹ́ẹ̀ ṣe ń rí yìí lọ ọlá pé ìwọ ò rí kọ́ gbẹ́rin lọ tọ́hún náà ò rí kọ́ dákẹ́ làwùjọ ṣe dá débi tó dá dé lónìí yahoo yahoo ò sínú iṣẹ́ ó lé ní ẹ̀tànjẹ ìdọ́gbọ́n gbọ́wó lọ́wọ́ èèyàn Islam ò faramọ́ Islam gbà ká ṣiṣẹ́ ẹkọjú mẹsẹ ẹ̀bẹ̀ Allah ọba yẹn fà lùbáríkà ṣiṣẹ́ yìí àmọ́ kó àmọ́ àṣẹ yahoo yahoo wípé owó táwọn òyìnbó ti jẹ àwọn baba ńlá yẹn tani baba ńlá rẹ tó òyìnbó jẹ lówó ewu náà àwọn baba ńlá rẹ ó lè torí ẹ ọmọ yẹn wá ń ṣe yahoo yahoo ọmọ ara mọ́tò fún inú yẹn ń dùn ọmọ ṣàgbàfọ̀ ń pàṣọ wálé ẹrójú olè ẹ pariwo ọdájú kó lè lẹ́yìn náà torí pé tílẹ̀ bá dá ẹja lè wọ́n á gbé ẹgbẹ́ kan lẹ̀ wọ́n ní association of yahoo yahoo mothers màmá náà bá tún wọbẹ̀ ọgbà káàdì sẹ́yìn tó màmá burúkú nìyẹn ọmọ rẹ̀ ń jalè ń tún wọ ẹgbẹ́ àwọn yóò lè torí di eléyìí ẹ jẹ́ ká gbógun tiwa bàjẹ́ láwọn orílẹ̀-èdè tó súnmọ́ wa bì bí Republic of Benin níbì ọ̀kan náà àwọn ọmọ abẹ tó wá kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wa ń sọ fún mi ó ní ẹnikẹ́ni tíjọba wọn bá mú pé ń ṣe yahoo yahoo wọ́n gbàgbé kọ́ wáyé rí wọ́n mú wọn ní fílẹ̀ láéláé torí pé àwọn kà kún pé wọ́n ń bo orílẹ̀-èdè àwọn jẹ́ ni wọ́n wá bá ti Nàìjíríà náà jẹ́ wọ́n bàjẹ́ débi hin ó ní dáàmà ó ní tọ́tọ́ bá jáde kó Nàìjíríà pọ̀ ń lọ ìlú kan ó rojú tí wọ́n fi máa wọ̀ ọ́ bí ìgbà tí gbogbo wa ní yahoo yahoo lè asile máa pààyàn lẹ́kún káwọn fẹ́ fi rẹ́rìn a kì í fowó ẹkún rẹ́rìn Islam ọ̀faramọ́ wà burúkú torí ẹ̀ bẹ́ẹ̀ ṣe kọ́ fáwọn ọmọ yín tó dá lẹ́kọ̀ọ́ kíkọ̀ tẹ pọ̀nà tó dá lẹ́gbà kọ́ ṣùgbọ́n a ò ní pé ọmọ yìí ọmọ kọ́mọ kan wá lé fún ẹkùn pàjẹ́ o ṣé bẹ́ẹ̀ yìí kọ́ fún kó lè bá àgbà yípadà ni ẹ gbọ́dọ̀ kọ́ńkọ̀ tọ́mọ ó fi wá di ipò tó wá lọ yàyàkúyà tó ju ètò ẹ̀fẹ́ gbà lọ́wọ́ rẹ lọ. torí pọ̀pọ̀lọpọ̀ kí ṣe gbogbo ẹni tó fẹ́ kọ́ nǹkan fún yẹn náà lọ́mọ àkọ́. torí pé nǹkan tí ń ṣe ó burú lódì wọn 25%. ìgbà tí wọ́n fẹ́ kọ́ fún ó gbé dé 75. sọ ṣàtúnṣe ni ọ̀ṣàtúnṣe. ẹ ní pé torí pé mi ò bí ma kẹ lọ yàdá mo ní kó pa yahoo yahoo ti ọ̀pá tí àbí ọ̀wá gbà ọmọ sànlè èmi mo bí ọ mo ní kó pa tí ọ̀pá tí ọ̀yá ẹ bá ń wáná sínú tray wọ́n wáná sínú tray ẹ gbé lọ́mọ lọ́wọ́ ọmọ ọmọ bẹ Allah ni kó wọ́n jáde àbọ̀ lọ́wọ́ ni ẹ tún ní roma
ibi àwọn ọ̀nà tá à ń fi ń bọ́ ọmọ wí ọ̀nà wo ni ọmọ yìí ti dàgbà débi pé ń gbọ́rọ̀ ọmọ ọ̀rọ̀ nítorí kẹ́ ẹ ṣe ni kíkẹ́ bá sọ̀rọ̀ àwọn Áfíríkà ti le jù àti le jù àmọ́ máa tọ́kọ́ mọ́ gbọ́rọ̀ nítorí pé ọwọ́ táwọn ò fi mú ọmọ ọwọ́ tó mọ́ tó fi yàyàkuyà ni ọmọ mi tó yà pàǹlẹ̀ o ọ̀nà tán gbà bá wí lójú kọ́ yà pàǹlẹ̀ tó bẹ̀ kí ló dé táà ní kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ẹ̀yà míì gbogbo àwọn funfun tẹ́ rí yìí àwọn èèyàn mú ọmọ pẹ̀lú orí èlé burúkú bá wọ́n máa ń bọ́ ọmọ sọ̀rọ̀ ni tọ́mọ bá ti tó ti ń gbọ́rọ̀ tí ń ṣe làákàyè sí ta ń bá sọ ẹ sọ́dọ̀ rẹ yín ẹ má fojú pọ́ máa mi ni wò ó ọ̀rẹ́ tá a bá fẹ́ gba aburú lọ́dọ̀ rẹ̀ à ní pẹ́ gba jáde a sì ní yàdá ọ̀rọ̀ lábàásọ ẹ sọmọdọ̀ rẹ yín ẹ fi àwọn àkàwé oríṣiríṣi hàn ẹ má ti lọ sídìí ní tẹ́ fẹ́ kọ̀ téèyàn máa ń ṣe báyìí tí máa ń ṣe báyìí ṣé ń tọ́ da ni ìdí abájọ tí ò fi dáa ọ̀dà ìdí abájọ tó fi dáa ẹ ní go straight to the point ẹ máa bọ́rọ̀ lọ ẹ máa bọ́rọ̀ lọ ẹ máa bọ́rọ̀ lọ nígbà tí ẹ bá land sórí pọ́ǹtì wàlẹ́ ọwọ́ kan lọ́mọ òfìlẹ̀ wọ́n máa mọ̀ pé fẹ́ràn gan ẹ sì fẹ́ kọ́ bàjẹ́ fún ṣùgbọ́n táwọn sọ ni pé láyé olúgbọ́n kọ́ bàjẹ́ láyé àrẹ̀sà ọkọ̀ ọ̀bàjẹ́ láyé ọ̀rọ̀ àbọ̀ àgbà ọ̀bàjẹ́ òní bàjẹ́ lórí ìtẹ̀lẹ́ ọgbà ìkòkò onígbẹ̀yìn kó tún bá ti níkan àdúgbò ẹ̀kọ́ wàhálà akadàlérú adádúgbòrú gbogbo ìyá sọ pé ó ti léjù olóòléjù ó léjù lóòótọ́ járe ẹ wá ní kíní kẹsì tó ọmọ bá dé ẹ fà mọ́ra nì ẹ tẹ́wọ́ gbà nì torí kẹ́yìn gan tẹ́bà sòótọ́ láti ìjọ tó ọmọ ti sáyẹ̀ gbádùn òdodo ọ̀rọ̀ mi tẹ́bà ronú lórí ọmọ rẹ pé ah subhanallah bóyá ọba sì dáa tó tọmọ ìbá wà nítòsí níjọ́ tó bá dé ẹ̀kọ́kọ́ dúpẹ́ fún Allah ẹ máa ṣe tààjù ẹ máa bẹ Allah ya Rabbi bá ń dá padà láàyè ni o wọ́n dá padà ló tí bá ń gbà wá burúkú ọwọ́ rẹ̀ tó bá sì dé tí wọ́n bá sọ̀rọ̀ ya Rabbi jọ gbọ́dọ̀ gbà nítorí pé yín nù láti di ẹtẹ́wọ́ gbà ẹ̀sìn oúnjẹ ilé ìtọ́jẹ́ pé kò jẹ́ ẹrú ẹ̀rí ńlẹ́yìn ẹ fi gbà lálejò kí ló dé dáàdì ní tẹ̀ náwó báyìí à ń kí ọkọ àbọ̀ ni kò àtijọ́ mẹ́ta so ibẹ̀ lẹ́tì àwọn ọba ń gbọ́ bọ́ọ̀lù ìrìn àjò yín láti jọ ẹja gbọ́ so oníwọ̀n pé ọ̀rọ̀ pọ̀ mẹ́ ọkè já parí sọ̀látul ìṣà so ẹ wà ní kọ́ máa fún ìròyìn ibẹ̀ nìyá rẹ̀ ó ti wá bú sẹ́kú pé ọmọ yìí má pa mí gbogbo oúnjẹ tó rí tá à ń ṣe fún ọ kì í ṣe pé mi wá ń dùn so díẹ̀ yóò fi wá ká yín kún torí pé ọmọ ọ̀ka òbí kún lọ́mọ ń sá ọmọ ti kà á kún pé òbí fẹ́ ṣe mí léṣe yóò bá tèmi jẹ́ lójú ọ̀sá lọ́tọ̀ yìí bá ti wájú ọmọ rírì yín kò ní sá ẹ máa bá a sọ̀rọ̀ ẹ má lù ẹ sì má gbé lọ wẹ́lfíà kankan ẹ má pè ẹni tí wọ́n bá yín lù ọ̀rọ̀ ní kẹ́ bá a sọ pẹ̀lú àdúrà ọ̀rọ̀ pẹ̀lú àdúrà ọ̀rọ̀ pẹ̀lú àdúrà Allah yóò sì bá a tún wọn sí. wọ́n ní mùsùlùmí làwọn máa ṣe àwọn náà wá mọ́ṣáláṣí ọmọ bẹ́lẹ̀ bọ́ bá ń sọdún ẹbọ gbólóṣà bá ń sọdún ọ̀sà gbogbo ẹ̀ náà ni wọ́n máa bá wọn ṣe ẹ fi yé wọn pé wọ́n ti kó ní Islam gbogbo ẹnikẹ́ni tí máa ti ń bá kèfèrí sọdún rẹ̀ tí ń bá kèfèrí ṣẹbọ rẹ̀ tí ń bá kèfèrí sóòṣà rẹ̀ kí ló tún ṣẹ́kù ní Islam kò sí nǹkan tó ṣẹ́kù wọ́n lọ ń bá wọn fi kíní kan nídìí òrò ìwọ ọmọ mùsùlùmí kí lọ wá níbẹ̀ tẹ̀sí máa ń pé láwọn agbọ̀ndì kan Nàìjíríà yìí òrò ṣíṣe pọ̀ ń bẹ̀ gan wọ́n máa ń sọ̀rọ̀ débi hin lọ́sàn-án gẹ́gẹ́ wọ́n lè kí wọ́n sọ̀rọ̀ lọ́jọ́ dáàbò tó kálukọ́ pa kálukọ́ gbalẹ̀ lọ òrò ti jáde ẹlòmíì ń jẹun lọ gbóúnjẹ ẹlẹ́ ló túlẹ̀ ìwọ ọmọ mùsùlùmí la bá ń bẹ̀ pé wọ́n lọ ń bá wọn ṣe nígbà tí wọ́n wọ ẹ̀kú eégún Kàbírù ló gbèrú Kàbírù báwo subhanallah ẹjọ́ àpò ìsìláàmù náà dà ìsìláàmù mùnáfìkì tẹ́lá nílùú ní akramakumullah tóòrò bá fẹ́ jáde
ìmáàmù ní ọkọ̀ ṣàdúrà fòrò, ìmáàmù ní ọkọ̀ súre fẹ́ẹ́bí ike torí gbogbo lẹ́sìn a'udhu billah fún gbogbo ṣe fẹ́ jẹ́sìn torí di eléyìí má bá wọn ṣe tó bá bá wọn ṣe rẹ̀ ọtí kúrò ní Islam láwọn àmì rẹ̀ ọba àmà kan sámà kọjá yáàdì ẹgbẹ̀rún irọ́ lásán eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n láwọn sáwọn ọ́dítọ̀ làwọn sáà lè máa bá àwọn báńkì audit account rárá o wọ́n bá wọn ṣe nítorí pé Olúwa ní wa ta'awanu 'ala al-birri wat-taqwa wa la ta'awanu 'ala al-ithmi wal-'udwan. ẹ má ràn ara yín lọ lórí ẹ̀ṣẹ̀, orí dáadáa ní kẹ́ ẹ má ràn ara yín lọ́wọ́. tó bá yẹ pé iṣẹ́ audit tán àfi ti báńkì ló kù wáṣẹ́mìsì olú ẹlẹ́dàá wa ìyẹn fi nǹkan lẹ̀ nítorí ẹ̀ àfi kó fi ètò lóore jù kó fi dàrọ́ rẹ̀ fún un. lẹ́yìn rẹ̀ wọ́n ní tí ìmáàmù bá ṣàṣìṣe tó forí kalẹ̀ lẹ́ẹ̀kan nínú rákà kan ó ti wá dìde àwọn gbọ́ pé àwọn ọ̀gbọ́dọ̀ tẹ̀lé bẹ́ẹ̀ ni ọ̀gbọ́dọ̀ tẹ̀lé nínú àṣìṣe tó bá ṣe ṣùgbọ́n bí tẹ̀lé ìkọ́ ìmáàmù forí kalẹ̀ lẹ́ẹ̀kan ẹ̀ẹ̀mejì ló yẹ kó forí kalẹ̀ ó ti wá dìde subhanallah subhanallah ọ̀padà ẹ̀ tẹ̀lé rákà èyí tí ò ti forí kalẹ̀ lẹ́ẹ̀mejì ń bàjẹ́ tó ń bá parí sọ̀láàtì lérò tiẹ̀ tó a fẹ́ máa ṣe sùjúdù sáhù ẹ sọ pé subhanallah ó túmọ̀ sí pé yóò fi rákà kan kù bí tẹ̀lé ìkọ́ ẹ̀ tẹ̀lé gbogbo yẹn gbà pé rákà kan yín kọ́ ó ti bàjẹ́ eléyìí ń jẹba ìbéèrè ti parí ọjọ́ ìbéèrè kan ṣe nípa pé tí a bá wo àkọlé ìdánilẹ́kọ̀ọ́ wa lónìí ó dá lórí tí máa ba ìsìláàmù jẹ́ a sì rí i pé tí ò bá jẹ́ ìdọ́gọ́rùn tí àwa dá wà ní ìkàlẹ̀ náà láti mà wípé gbogbo tí máa ba ní ìsìláàmù jẹ́ nǹkan tó jẹ́ ọ̀ranyàn pé ká jìnnà sí nǹkan tó jẹ́ ọ̀ranyàn ká sá fún yóò sì jẹ́ ìdáàdọ́rùn ni ló ti máa kí ló dé tó fi jẹ́ pé ńgbà tá a fẹ́ ṣerú ìdánilẹ́kọ̀ọ́ yìí àwa sì mà wípé ọ̀tá ọ̀nbẹ nínú àwọn ìlú tó ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ lórúkọ fáwọn ṣe Islam wọ́n lè máa ṣe nǹkan míì mà ká má ṣètì sọ àwọn ọ̀sẹ̀bọ tó tún wà ṣé àwọn ògbèrò wípé ó wù wá kẹ́ni tí ń ṣàgbà ó yí padà ni ṣáàgbèrò wípé kẹ́ni tí ń ṣẹbọ kó nà ọmọ kú lórí ẹbọ kó kú lórí Islam kó nà ọwọ́ àlùjánnà ni tó fi wá jẹ́ pé àyè àhámá àyè ibi tó ṣe wípé àwọn àwa tá a wà ń bì láàmú pa ń sọ̀rọ̀ ìlànà tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yìí ọjọ́ ìpàkíyèsí tó lágbára tó sì nítumà ìpàkíyèsí tó lágbára tó sì nítumà àwọn ẹni tí ọ̀rọ̀ sì bá wí insha Allah wọ́n ṣàtúnṣe lọ́jọ́ mi abẹ́rẹ́ ní ṣe wọ́n láwọn ṣe lọ́jọ́ mi nítorí pé lódodo nínú nǹkan tí ó bu àwọn mùsùlùmí kù náà ni pé wọ́n ṣe ìdánilẹ́kọ̀ọ́ wọ́n fẹ́ sọ̀rọ̀ òdodo àmọ́ ní kọ̀rọ̀ ni wọ́n ti máa ṣe ó dàbí ìgbà tẹ́ ẹ̀ máa polongo Islam fẹ́ni tí èsè mùsùlùmí àbí kò wù yín káwọn gba Islam tí kò wù yín kẹ́ni tí ń ṣẹbọ pẹ́bọ tì ní tí kò wù yín káwọn náà máa ṣe tawhid ní tí kò wù yín káwọn náà bẹ lórí Islam òdodo ní ó dájú wípé àwọn ẹni tí ọ̀rọ̀ báwí àwọn náà ti nífura pẹ̀lú àṣẹ Allah wọ́n ṣàtúnṣe eléyìí tí wọ́n ṣe lónìí kápá kún pé ìlọsíwájú lọ́nà ẹni tó sì ṣe léyìí yóò tún ṣe tó jù bẹ́ẹ̀ lọ insha Allah nítorí pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ibi tí wọ́n pè tá a ti ṣe ìdánilẹ́kọ̀ọ́ rí ọ̀há jù báyìí ọ̀há jù báyìí tó ń gbà wọ́n sì wá pè fún ìdánilẹ́kọ̀ọ́ ọ̀nbẹ nù báwí tèmi gan ṣe fún wa ẹ gbọ́dọ̀ ṣe ìdánilẹ́kọ̀ọ́ àyàfi ní open space ní tí mo sọ fún wa ìgbà tó padà sọ pé hall làwọn gbà pọ̀ láti fẹ́ sí torí pé tẹ bá ṣe ìdánilẹ́kọ̀ọ́ ní open space àwọn ẹ̀rọ eléyìí tí ọjọ́ gbòǹgbòǹ
yóò mọ̀ gbé tẹ́ ń sọ lọ bẹ́ni tẹ́ pè àwọn náà wà nígbà tí wọ́n bá gbọ́ ẹ̀yin ọ̀mẹ́ni tí ọ̀rọ̀ yín ó tún sí ọ̀pọ̀lọpọ̀ lè ti torí rẹ̀ gba Islam ọ̀pọ̀lọpọ̀ lè ti torí rẹ̀ ọ̀pá àṣìṣe tí ń ṣètì títí láéláé ṣùgbọ́n wọ́n sọ pé họ́ọ̀lù làwọn gbà ní ẹ̀lẹ́tún ti gbọ́ wa shahida shahidun min ahliha ọ̀kan nínú àwọn ènìyàn yín lọ́tà àwọn náà ni wọ́n tún padà tún pàkíyèsí yìí inshallah ọ̀dà mi lójú pé tó bá di jọ́ tí olúwa bá kọ́pá tún wá kò ní jẹ́nu àyè tí ó dí báyìí láti ṣe yóò jẹ́ open space Allah gbàdúrà gbogbo wa yóò sì ràn gbogbo wa lọ́wọ́ subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu àwọn dára tí wọ́n mú ní kiri ẹgbẹ́ àfi ìkún síbẹ̀ àwọn pẹ̀lú wa ọ̀wọ́ àyà wọn ní ká máa dòdò káàdì tẹ́lẹ̀ tí wọ́n sọ ní ìṣàṣọ́gbò wọn máa ń fẹ́ tó pẹ́ aláàpọ̀ ní ọdún tó múlẹ̀ gbogbo wa ṣe àwọn àpò ẹ̀sẹ̀ yìí